ní forúkọ Olúwa lókè ọ̀run. Orúkọ mi ni Evangelist Babátúndé Samuel. Ohun tí mo fẹ́ bá wa sọ̀rọ̀ lórí lónìí ló lórí ìbẹ̀rù Ọlọ́run. Bí òwe orí 16 ẹsẹ̀ kẹfà. Bíbélì wípé ó ní ìbẹ̀rù Olúwa ní mú kí ènìyàn fà sẹ́yìn kúrò nínú ibi. Ìbẹ̀rù Ọlọ́run ó jẹ́ ohun tó ṣe pàtàkì gidi gan. A rí pé àìsí ìbẹ̀rù Ọlọ́run nínú ìjọ ló mú kí gbogbo ẹ̀dí ràn. Àìsí ìbẹ̀rù Ọlọ́run ló mú kí pásítọ̀ máa bọ́ ọmọ ìjọ sọ nínú ìjọ. Àìsí ìbẹ̀rù Ọlọ́run ló mú káwọn ọmọ ìjọ náà máa yanra wọn lálẹ́. Àìsí ìbẹ̀rù Ọlọ́run ló mú káwọn èèyàn máa lura wọn ní jìbìtì nínú ìjọ. Àìsí ìbẹ̀rù Ọlọ́run ló mú kí àwọn ọ̀pọ̀lọpọ̀ olùṣọ́ àgùntàn máa fi àsọtẹ́lẹ̀ rẹ́ àwọn ènìyàn jẹ láti máa gbowó ọwọ́ wọn. A rí pé àìsí ìbẹ̀rù Ọlọ́run ó jẹ́ ohun tí ó mú kí ìjọ Ọlọ́run bàjẹ́ burúkú púpọ̀ lónìí, tó sì mú kí ibi kó gbilẹ̀ nínú ìjọ Ọlọ́run. Tá bá wo inú ayé náà lónìí, a rí pé àìsí ìbẹ̀rù Ọlọ́run náà ló mú káyé rí bó ṣe rí. Àìsí ìbẹ̀rù Ọlọ́run ló mú kí àwọn olóṣèlú máa kó owó ìlú jẹ. Àìsí ìbẹ̀rù Ọlọ́run ló mú kí ìwà jìbìtì kó pọ̀ nígboro. Àìsí ìbẹ̀rù Ọlọ́run ló mú kí àwọn ọ̀dọ́bìnrin dà síta láti máa gbégbá aṣẹ́wó lọ́tùn lósì. Àìsí ìbẹ̀rù Ọlọ́run ló mú kí gbogbo ẹ̀dá rádaràda. Àìsí ìbẹ̀rù Ọlọ́run ló mú kí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin inú ilé kí wọ́n fìyà jẹ ìyàwó wọn. A rí pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin náà gbé bùkátà ilé mọ́. Ìyàwó ní sanwó ilé, ìyàwó ní sanwó skul ọmọ, ìyàwó ní ra oúnjẹ sílé, ìyàwó ní sọ̀pọ̀lọpọ̀ nǹkan nínú ilé nígbà tọkọ rẹ̀ ò sí kú. Tọkọ rẹ̀ wà láàyè. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin lẹ́yìn kankan jí kan máa sọ̀rọ̀ kan jáde kan bá tún dé. Oúnjẹ tí wọn fowó rẹ̀ lẹ́ kí ìyàwó dáná rẹ̀ ni wọ́n dé náà ti débi tẹ̀yà sí náà tún máa jẹ. Wọ́n á tún máa complain pé kò sẹ́ran nínú ọbẹ̀. Ẹ̀rí báyìí nítorí pé àìsí ìbẹ̀rù Ọlọ́run ni. Ẹni bá bẹ̀rù Ọlọ́run kò ní dòdò àti yan ẹnìkejì jẹ. Ẹni bá bẹ̀rù Ọlọ́run ní dòdò àti pọ́n ẹnìkejì lójú. Àìsí ìbẹ̀rù Ọlọ́run lónìí ló balẹ̀ ayé jẹ́. Gbogbo wàhálà tá a rí lónìí, ìjínipa, ìjínigbé tá a rí lónìí, ìgbéni sóògùn owó, àìsí ìbẹ̀rù Ọlọ́run ni. Bíbélì wípé ìbẹ̀rù Ọlọ́run ló mú kí ènìyàn kó yà kúrò nínú ibi. Bá a bá bẹ̀rù Ọlọ́run tó yẹ ká bẹ̀rù Ọlọ́run, ọ̀pọ̀lọpọ̀ ibi tá a rí nílùú, lórílẹ̀-èdè, tá a rí nínú ìjọ kò ní sí níbẹ̀. Ṣùgbọ́n torí pé a bẹ̀rù Ọlọ́run, ìwọ tó ń wò mí ṣé ìwọ náà bẹ̀rù Ọlọ́run. Níbi iṣẹ́ tó wà ṣé o bẹ̀rù Ọlọ́run? Ṣé o fi bẹ̀rù Ọlọ́run kún iṣẹ́ tó ń ṣe? Ṣé o fi bẹ̀rù Ọlọ́run kún ìgbé ayé tó ń gbé? Torí pé láì kò bá sí ìbẹ̀rù Ọlọ́run, ibi ò ní tán lórí ilẹ̀. Láì sí ìbẹ̀rù Ọlọ́run, ibi ò ní tán nínú ìjọ. Láì sí ìbẹ̀rù Ọlọ́run, ibi ò ní tán nílùú. Wọ́n ń complain pé gbogbo ẹ ti sọ, àwọn ènìyàn yà ọ̀dájú, àwọn ènìyàn yà ìkà, ó sọ gan láti sún mọ́ ènìyàn. Kí ló dé orí bẹ́ẹ̀ ni pé àìsí ìbẹ̀rù Ọlọ́run. Ìwọ náà tó ṣe ń wò mí sọ ìbẹ̀rù Ọlọ́run. Ènìyàn mélòó ni ìwọ náà ti rẹ́ jẹ? Ènìyàn mélòó ló ti gbá? Ènìyàn mélòó ló ti ṣe níkà? Ènìyàn mélòó ló ti ṣe níbi? Tó bá bẹ̀rù Ọlọ́run ni ìgbé ayé tí ìwọ náà gbé ọ̀nì gbé. Ìgbé ayé tó ń gbé, ìgbé ayé rẹ ní jẹ́ ìdánwòlákejì lóró ọ̀nì gbé. Àìsí ìbẹ̀rù Ọlọ́run lọ́kàn rẹ ló jẹ́ ìwọ náà tó ń wò mí mọ̀ ṣe ibi. Àìsí ìbẹ̀rù Ọlọ́run ló jẹ́ kí ìnilára àti ìpọ́njú kó pọ̀ lórílẹ̀-èdè. Bá a bá bẹ̀rù Ọlọ́run tá a yí padà tá a ronú padà ní tọ̀tún àti lódodo, a rí pé gbogbo ohun tá a rí tí ò dá ẹ yóò dáwọ́ dúró. Ìwọ olùgbọ́ mi, mo bẹ̀ ọmọ rọ, fi ìbẹ̀rù Ọlọ́run kún ìrìn àjò ayé rẹ̀. Ìwọ tó ń wò mí, ìbẹ̀rù Ọlọ́run. Ìwọ pásítọ̀ tó wà lórí ìjọ, bẹ̀rù Ọlọ́run. Ẹ̀yin ọmọ ìjọ nínú ìjọ, ẹ bẹ̀rù Ọlọ́run. Ẹ̀yin òṣìṣẹ́ nínú agbo ìjọ Kristi, ẹ bẹ̀rù Ọlọ́run. Ẹ fi ìbẹ̀rù Ọlọ́run kún ìgbé ayé yín. Láì kò bá ṣe pé a bẹ̀rù Ọlọ́run, ká sì padà sínú ìfẹ́ Ọlọ́run, yóò ṣe ní láàánú pé ìpọ́njú ò lè tán nínú ìjọ, ìpọ́njú ò lè tán lórílẹ̀-èdè. Nítorí ó pè wá sí sínú ìbẹ̀rù Ọlọ́run lónìí. Ìwọ olùgbọ́ mi, bẹ̀rù Ọlọ́run. Fi ìbẹ̀rù Ọlọ́run kún ìgbé ayé tó ń gbé látòní lọ. A rí pé nígbà tá a bá ti bẹ̀rù Ọlọ́run, a rí pé gbogbo tá a rí tó dàbí wàhálà, ìdààmú, ìpọ́njú, gbogbo rẹ̀ ni yóò sì dópin. Ó gbọ́dọ̀ pé orí ọ̀fẹ́ àti ìrànlọ́wọ́ àti àánú Ọlọ́run láti fi ìbẹ̀rù Ọlọ́run kún ìgbé ayé tí a gbé, Ọlọ́run yóò yọ̀ǹda rẹ̀ fún wa. Àmín.